nítorí ìgbéyàwó Priscilla Ìyábọ̀ Òjó kó sí páńpẹ́ EFCC. òwe Yorùbá kan ní bí orí bá ṣe tóbi tó ló ṣe ń fọ́ olórí. òwe yìí ló wọ ọ̀rọ̀ ayẹyẹ ìgbéyàwó Priscilla Òjó, ọmọ èèkàn òṣèrébìnrin tíátà ilé wa tó gbajúmọ̀ lórí ẹ̀rọ ayélujára ní Ìyábọ̀ Òjó. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àti awuyewuye ló ti jáde lórí ayẹyẹ ńlá tó kìkì rẹ̀ kárí ayé náà. títí dàsìkò yìí sì ni ọ̀rọ̀ ń lọ lórí patí ọ̀hún. àmọ́ tuntun tó yí wọ̀ ni pé àjọ EFCC, ìyẹn àjọ tó ń gbógun ti àṣà ṣíṣe owó ìlú báṣubàṣu àti ìwà àjẹbánu gbogbo, Economic and Financial Crimes Commission, ti kọ̀wé pé Ìyábọ̀ Òjó láti fojú kàn wọ́n lọ́fíìsì wọn. wọ́n ní kó wá ṣàlàyé fáwọn. àwọn láwọn ní àwọn ìbéèrè pàtàkì kan láti bí. àwọn fọ́nrán fídíò kan sì ti jáde láti patí tí wọ́n fi lé pọntí fọ̀nà róka rẹ̀ yìí tó gbọ́dọ̀ sọ bó ṣe jẹ́ gan fáwọn kí wọ́n lè mọ ìgbésẹ̀ òfin tí wọ́n máa gbé lórí rẹ̀. obìnrin náà sì ti lọ jẹ́wọ̀n. ṣé kò kúkú sẹ́ni tí kò mọ̀ pé lásìkò yìí báwọn mẹ̀kúnnù ṣe nífẹ̀ẹ́ sí patí olówó láti bá a lè rí ọwọ́ pọ́nlá, bẹ́ẹ̀ níjọba Nàìjíríà pàápàá jùlọ àjọ EFCC náà ń gẹ̀gùn. wọ́n ń ṣọ́ gbogbo ohun tó ń lọ lójú agbo. wọ́n ń wo àwọn afowódábírà, àwọn náwónáwó tí ò mọlà tówó kọ, àtàwọn tó ń bu náírà bí ẹ̀wà ọ̀ṣọ̀ṣọ̀ gbogbo. ṣé kò sẹ́ni tọ́rọ̀ dùn lẹ́nu rẹ̀ bí ó ṣojú mi kòrò? Ìyábọ̀ Òjó fúnra rẹ̀ ló bóde ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ 5 oṣù karùn-ún ọdún 2025 yìí láti tan ìmọ́lẹ̀ sí ìrìn àjò rẹ̀ lọ sí ọ́fíìsì àwọn EFCC èyí tó wà níkòyí lẹ́kọ̀ọ́. lójú òpó Instagram rẹ̀ ní arẹwà òṣèré tọ́rọ̀ dá ṣáṣá lẹ́nu rẹ̀ yìí gbà lọ lọ́jọ́ Tuesday. ó ní ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tí wọ́n gbọ́ nípa ìkésí ní EFCC àti bóun ṣe lọ sọ́fíìsì wọn ni wọ́n ti ń kó ọkàn sókè tí wọ́n ń fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀. bí àtẹ̀jíṣẹ́ ṣe ń kọlu ara wọn lórí fóònù òun, bẹ́ẹ̀ ni ìpè ń jálu ara wọn látọ̀dọ̀ àwọn olólùfẹ́ òun nílẹ̀ yìí àti lẹ́yìn odi. ìdí sì rèé tóun fi fẹ́ ṣàlàyé bọ́rọ̀ òun ṣe lọ. Ìyábọ̀ Òjó tẹnubọ̀rọ̀, ó ní ìlú òyìnbó ní United Kingdom ni mo wà nígbà tí wọ́n mú lẹ́tà EFCC wá sílé mi lẹ́kọ̀ọ́. wọ́n pè mí, wọ́n láwọn fẹ́ rí mi lọ́fíìsì wọn. bí mo ṣe darí dé, mo lọ sọ́fíìsì wọn lọ́jọ́ 5 oṣù karùn-ún ọdún 2025 yìí. wọ́n sì dá ọ̀pọ̀ ìbéèrè bò mí. wọ́n bẹ̀rẹ̀ látòrí ẹni tí mo jẹ́, ọjọ́ orí mi, iṣẹ́ tí mò ń ṣe, ìrírí mi lẹ́nu iṣẹ́, àwọn ilé iṣẹ́ tí mo ní, ibi tí mo ti ń rówó àti gbogbo nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. lẹ́yìn èyí làwọn EFCC fi fídíò kan hàn mí. ó ṣàfihàn apá kan àwọn nǹkan tó wáyé níbi ayẹyẹ ìgbéyàwó ọmọ mi Priscilla, níbi táwọn àlejò àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ti ń ṣàríyá tí wọ́n ń fọ́n owó náírà ilẹ̀ wa àtàwọn owó ilẹ̀ òkèèrè bíi dọ́là àti pọ́ùn. wọ́n bi mí léèrè bóyá mo mọ̀ pé àṣà yìí lòdì sófin ilẹ̀ wa. mo sì fèsì pé owó náírà nìkan lèmi rò pé téèyàn bá ṣe é báṣubàṣu ó lòdì sófin. àwọn òṣìṣẹ́ EFCC náà wá là mí lọ́yẹ̀ pé àṣà fífọ́n owó títí kan lílẹ̀ owó mọ́ ẹlòmíì lórí tàbí lára tako òfin. gbogbo owó lèyí sì kàn, ìbáàjẹ́ owó dọ́là. èyí yà mí lẹ́nu díẹ̀ o. lẹ́yìn tí mo ti dáhùn àwọn ìbéèrè wọn, wọ́n fi mí sílẹ̀ kí n máa lọ lọ́jọ́ yẹn. àmọ́ lọ́ọ̀yà mi amòfin O.I. Salami ló ṣe onídùúró fún mi torí wọ́n ní ìgbàkúùgbà làwọn tún lè pè mí lórí ọ̀rọ̀ yìí. pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yìí, mo fẹ́ ṣèkìlọ̀ gidigidi fún gbogbo èèyàn pé kí wọ́n yẹra fún fífọ́n owó èyíkéyìí ní patí o tí wọn ò bá ti fẹ́ kó sí páńpẹ́ EFCC. bóyá ó ti ṣẹ̀ ń tó àkókò láti wo àṣà lílẹ̀ owó mọ́ eléré àti onínáwó lórí báyìí, èyí tó ti mọ́ wa lára tó sì ti wà tipẹ́ nílẹ̀ yìí. ẹ jẹ́ ká tún èrò wa pa ká sì ṣọ́ra o ká má bàa kó sí wàhálà. ẹ ṣeun o. Ìyábọ̀ Òjó ló ṣàlàyé ara rẹ̀ bẹ́ẹ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.